èèyàn mi ẹ wò ó mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí àwọn ènìyàn sọ nípa òmìnira tí wọ́n fi ṣí Sunday Igboho lẹ̀. Àwọn èèyàn sọ oríṣiríṣi. Àwọn kan sọ pé Tinubu ló fi Igboho lẹ̀ o ipe bóyá ṣí Sunday Igboho ń ṣiṣẹ́ fún Tinubu ni. Àwọn èèyàn sọ oríṣiríṣi. Ẹnìkan wá sọ ọ̀rọ̀ pé ẹ jẹ́ ìfilẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ ẹni tó sọ ọ̀rọ̀ yẹn tó sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ àti èsì tí àwọn ènìyàn fún ẹni náà. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. People tó ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ń sọ̀rọ̀ pé ó ṣe tẹ́ ń support ẹ̀ nítorí pé ó gbìjà àwọn èèyàn máa rán yín létí nǹkan burúkú tó náà ṣe. Ṣé àpapọ̀ àwọn èèyàn rántí dáadáa mọ́ nísìnyí wípé ó gbìjà Yorùbá mọ́ but àwọn èèyàn rán yín létí pé tó bá lọ ṣe kinní yẹn ìfẹ́ tí wọ́n ní sí yẹn máa wálẹ̀ hatred yẹn dẹ̀ máa pọ̀ ju ìfẹ́ tí wọ́n ní sí lọ. It's better kó dúró ní neutral ground pé bàbá mi ò support yín PDP ní gbogbo èèyàn mọ́ mi mọ́ PDP dẹ̀ ti run níjọ́ tí PDP bá padà máa support ìjọba PDP ṣùgbọ́n nísìnyí nítorí pé owó burúkú tí wọ́n fẹ́ gbé fún ẹ torí mo máa sọ fún èèyàn kò sí price nígbà tí wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ tí Sunday Igboho tó bá mọ̀ pé òun ò ní price ni kò ní ìdí kó support ìjọba yìí ṣùgbọ́n nítorí pé everybody has a price torí ẹ̀rọ náà ṣe support ìjọba yìí wọ́n fún ẹ ní gbogbo nǹkan tó yẹ kó fẹ́ wọ́n ti o lè rìn ní Nàìjíríà dáadáa nísìn ìwọ náà gbọ́dọ̀ support ìjọba wọn ó dẹ̀ mọ̀ pé kì í ṣe ìjọba yẹn ló support why are you supporting that government. Àwọn mìíràn wá bẹ́ẹ̀ nítorí pé ó ti ṣe Yorùbá nation ẹ gbàgbé ìkíní Yorùbá nation tẹ́ ẹ ṣe gan àbùkù náà ló ń ta sí nǹkan tá à ń sọ yìí nítorí pé Yorùbá nation tá à ń sọ yìí nísìn òun ni wọ́n fi kó èké sí wa later on wípé àwọn Yorùbá náà ló gbá bọ́ọ̀lù ṣùgbọ́n Yorùbá tó sọ pé Yorùbá nation náà ló support ìjọba burúkú yìí. Ẹ tó bá mọ Sunday Igboho dáadáa ẹ bá sọ̀rọ̀ pé kó jọ kó má dá sí kó iyì tó ní olóòní jẹ́ kó tẹ́ tó bá dá sí ìjọba yìí ó máa bú àwọn olórin ẹ̀sìn kìrìsìtẹ́nì kan máa kọrin kan ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù ìgbẹ̀yìn ayé kò ní dá ẹ jẹ́ ká sọ̀tọ̀ ọ̀rọ̀ mi tọ́rọ̀ wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá tún fún ìmọ̀tí support yẹ ẹ fẹ́ nǹkan tó ń ṣe ẹ máa support ẹ̀ kẹ́ máa tán. jẹ́ kí mi sọ̀rọ̀ man don't bring your own opinion. ẹjọ́ altman àbí ultimate. ẹjọ́ ṣé mo lè dá wọn lóhùn àwọn kankan kékeré. ultimate okay. Under 1 minute, sir. Under 1 minute, sir. Thank you, sir. Sherry, most of us ẹ má máa fi interest in life with kò tí kan dadi ultimate. Mr. Ultimate kì í ṣe yín sir àwọn Mr. Abbas náà ni wọ́n fẹ́ reply wọn Mr. Abbas ẹ jẹ́ 1 minute. Okay, mo kí Super K ṣẹ́rí Super K wọ́n actually mi rò pé mo get wọn dáadáa but wọ́n sọ̀rọ̀ bí olóṣèlú that is one tí mo rí nínú ọ̀rọ̀ wọn. Tó wà nílẹ̀ ìkọjá bóyá ẹgbẹ́ kan lẹ́nìkan ṣe torí ẹ mention kinní kan tó jẹ́ kí n rí bí olóṣèlú ẹ ní ìjọba burúkú yìí so that is not supposed to be there. 1 2 Sunday Igboho ó padà join ní issue Yorùbá nation ní kò sí lára charges ẹ federal government ó charge ẹ for treasonable felony. Ó join ní àwọn kinní stockpiling of weapon pé wọ́n attack àwọn èèyàn òun ni wọ́n attack Fúlàní ni wọ́n charge fún and man tó ń jà fún gangan wọ́n find out pé politically àwọn PDP kan ló pa máa yẹn kò kí ń ṣe Fúlàní gangan wọ́n kàn lo Fúlàní ṣiṣẹ́ yẹn ni tẹ́ bá rántí dáadáa wọ́n ṣe kéèsì yẹn bàdàn bẹ́ẹ̀ni èmi mọ̀ ìyàwó máa nìyẹn o kí n kàn sọ bẹ́ẹ̀ yẹn ṣá bẹ́ẹ̀ lè jẹ́ àmà bọ́ yòókù bọ̀. tọ́ ẹ ṣe sà Mr. D Dollar àwọn ló kàn. I just want to reply. Is there any space for that? Okay sir 1 minute sir Mr. D Dollar ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù sir. Okay, anybody tó ẹni tó ń sọ̀rọ̀ tẹ́ bá get the point. He's a politician and he's also PDP. He says Sunday Igboho PDP ni ẹ́
tó o bá lọ join àwọn ará bíi o máa ní issue o máa ṣe this and that bàbá ẹ má máa jí story ayé ẹlòmíì mọ pain ní tiyín he also need his freedom this guy was a politician before kò lè lọlé ẹ kò ní freedom all this while ó wá rí freedom padà ẹ wá náà ń fún mọ̀ràn ọ̀rọ̀ APC kọ ọ̀rọ̀ láìfọ ẹ̀ ní tẹ́yìn náà bá fẹ́ di warrior ẹ lọ jáde bí Sunday and then tí Sunday bá ṣiṣẹ́ ló jọba Ìbàdàn lẹ́nìí so bàbá yẹn náà ló bá wá freedom so whenever we are talking political ẹgbẹ́sẹ̀gbẹ́ má máa jẹ̀mọ́ gbèsè ayé èèyàn this guy need his freedom so Yorùbá nation gan ohun tó ń béèrè fún wọn ti ń rinú ẹ̀ tí ó bá tẹ́ wọn lọ́rùn á continue don't match his history life ó máa tẹ́ ni ìgbẹ̀yìn ayé ẹ̀ kó má di kíní kan I don't know why tá a bá fẹ́ kéèyàn sìn wá nítorí òṣèlú interest tiwa. Thank you. Thank you, sir. Ẹ má bínú fún mi 30 seconds ultimate mo mọ̀ ẹ́ tó ń sọ̀rọ̀ bó tó mọ̀ pé mi ni kẹ̀bẹ̀síkẹ̀lẹ̀ tó ń sọ̀rọ̀ You said it. ẹni sọ̀rọ̀ ẹ má bínú $10 ẹ má bínú $10 ẹ má bínú náà bàbẹ̀ yìí kẹ̀bẹ̀síkẹ̀lẹ̀ tó ń sọ̀rọ̀ mo fẹ́ nǹkan tí mo sọ láti sọ ni pé mi kì í ṣe olóṣèlú ó mọ̀ pé mi kì í ṣe olóṣèlú ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ dáadáa nítorí pé tí ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ má rò pé interest ẹni yẹn ló fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan dájú pé bàbá Ládọjà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí PDP ní tẹ́lẹ̀. Life Sunday matter ju gbogbo. I'm talking because of the interest of Yoruba people. ṣùgbọ́n téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ máa ń rò pé bóyá ẹni ẹni interest kan torí bóyá ẹni ẹ support party kan or nǹkan kankan. mo sọ fún yín pé Ìbàdàn ni wọ́n bí mi sí mo mọ̀ dáadáa. Ọládọjà àti Tinubu their best friend ọ̀rẹ́ gidi ni wọ́n. Sunday Igboho PDP ni tó ń support àwọn ìjọba tó wà ní Ọ̀yọ́ state. Now kí ló fa nǹkan tó fi Ládọjà nígbà tí ò tí ìjọba tí ò mú Sunday Igboho lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Tinubu tó jẹ́ pé nígbà tó jọba tán ló mú Sunday Igboho lọ bẹ̀bẹ̀ kí ni Tinubu fẹ́ gbà lọ́wọ́ Ládọjà àti Sunday Igboho náà tó fi jẹ́ pé PDP versus APC wọ́n wá rẹ́ ní ìsinyìí. I want you to look in that way. I don't want you to look like the pé I'm Yoruba nation. Ṣé bá wò bẹ́ẹ̀ ní understand the tó ṣẹlẹ̀. That's why I'm not a politician and I will never be a politician. I'm not saying that. You don't even look in that way. That's it. Sorry, sir. Yes, sir. Adúpẹ́ sir, Mr. Supake. Tó bá ní kèmí sọ, ẹ mọ̀ pé oore ni wọ́n ṣe fún Sunday Igboho. Mo dẹ̀ mọ̀ pé kí wọ́n tó sọ pé ó máa gba freedom ó máa ní agreement pé ok ìwọ náà wàá ṣe nǹkan báyìí fún wa ẹ sà ẹ má jẹ́ ká parọ́ èèyàn tó ti fojú winá láti bíi 4-5 years kò sí nǹkan tó ń ṣiṣẹ́ fún owó wọlé gbogbo nǹkan wọ́n wá fún ní freedom now ó máa appreciate o nǹkan tí mo lè sọ nìyẹn ẹ ṣé sà Mr. D dollar ẹ̀yin ló kàn sà Mr. D dollar. Yeah, everybody. Yes, sir. A lè kí gbogbo wọn tó ti sọ̀rọ̀ síwájú gbogbo wa Ọlọ́run á wà pẹ̀lú wa. Nǹkan tí èmi ò ní sọ̀rọ̀ bíi gẹ́gẹ́ bíi politician but I just want to talk like a normal fellow ni. Tó bá jẹ́ politician ní ẹ lè sọ̀rọ̀ kò sí wàhálà sà. Taba wò dáadáa. Èyí ń pa bàbá kó má bá ní politician ni. Taba wò dáadáa. A rí pé Yorùbá nation tí à ń jà fún àwọn ìfarahàn ó ti ń ṣẹlẹ̀ nínú gọ́ọ̀mẹ̀ntì yìí. Àwọn tí wọn lójú nú wọ́n lè má rí. Ṣòye yín àwọn tó lójú inú wọ́n mọ̀ pé ìjọba mi ètò ẹjọ́ kí ní ẹ̀kọ́ ń jáde débi. Reform yẹn ó ti happen presently in this government and nǹkan tí bàbá wa tó wà lókè mi tó wà lórí mi tó analyse lẹ́kùn nìyẹn tó jẹ́ pé many people don't understand. Ṣòye yín tó pé ó fún èèyàn kan freedom ó ń support èèyàn kan ó ń ṣe èèyàn kan I don't think all that one is necessary. It's not necessary. Kò necessary rárá.
ẹni tí ó sorí kunkun tí ò fọpọlọ jà àríbi tó wà èyí sìn eléyìí tó tí kò tẹ̀ àgbà pé kò kàwé bọ̀ tó ka ọgbọ́n inú ṣóyè yín ó rí ibi tí kéèsì ń lọ ó wá rí opportunity freedom sìn èèyàn kan wá ń sọ pé na Yorùbá nation kan máa ṣe kinní kan kinní kan máa ṣe kinní kan wó ta nìyẹn kàn báwọn ló yẹn ò kàn anybody now he has gotten his freedom and nǹkan tó tẹ̀ ń jà fún in the first place is happening within the government reform tá a fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ power ti ń change agbára ti ń kúrò ní ìlú ibùkan ó ti ń padà sáwọn òbí kan ó ti ń pín káàkiri kò sí pé agbára yẹn so kí náà ń pè ní pé sọ́ọ́dí gbàtà bá da ẹ̀jẹ̀ sílẹ̀ ká pa gbogbo ìlú tán ká tó mọ nǹkan ká tó mọ bí tá à ń lọ ni so people are just talking ranting because they don't know what they even want nǹkan tó ń jà fún gan wọn tí ẹ mọ̀ they are just blabbing. Yorùbá nation tá à ń sọ yìí ṣé Sunday lè dàgbà láíláí kó gbogbo weapon ayé yìí kò tí ṣó lè dàgbà he cannot do that it is togetherness òun ò tẹ kó tiẹ̀ sínú wọn the politicians the kings these are the people that will communicate tó máa ṣe meeting pẹ̀lú federal government tó máa wọ́pọ̀ ké nǹkan tẹ́ ń ṣe yìí ò tẹ́ wa lọ́rùn mọ́ we want to have our own this thing afẹ́dádúró ti wá but nǹkan tí àwọn tó kẹ́ ọ̀hún nǹkan tó kọ̀ láti ṣe nìyẹn àwọn charges tó dẹ̀ kà fún nìyẹn now òun náà òun jà fẹ́tọ̀ àwọn ọmọ ìlú ẹ̀ tún pa àwọn ọmọ ìlú yẹn náà lẹ́ ń pa dẹ̀ntàlẹ́ wá ń jà fún ṣé irú nǹkan tẹ́ fẹ́ kó tún ṣẹlẹ̀ ń bí báyìí náà nìyẹn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọgbọ́n ọ̀nù ló gbà o so ọ ní kinní kan là ń ránṣẹ́ dé ọmọ ọlọ́mọ ẹni tó ránṣẹ́ náà tó náà bá gbọ́n tó bá ránṣẹ́ dé tòrótòró òun kò ó máa jẹ́ṣẹ́ dé tọ̀sán-tọ̀sán. before ńkọ́ so ìgbésẹ̀ tí Sunday Igboho gbé báyìí ó gbé dáadáa sà. 100%. òun ló ní opinion tiẹ̀ ní decision ẹ̀ ní èèyàn tó wà lẹ́wọ̀n sìn decision tiẹ̀ ní ó fi wà lẹ́wọ̀n sìn gbogbo àwọn tó ń ran lẹ́wọ̀n sìn ó ti gbàgbé ẹ̀. bẹ́ẹ̀ ni. òun tí mu gàrí ẹ̀ ń bẹ̀ àwọn tó ń jẹ̀gbádùn freedom so eléyìí náà rí opportunity sìn it is his decision nobody should come here and say ó ṣe nǹkan is an adult tí ò bá tẹ́ lọ́rùn ìwọ náà lè lọ gbébọn bẹ̀rẹ̀ sí heart bóun náà ṣe gbígbà yẹn láti. ẹ ṣe sà wow Mr. Olú ẹ̀ka lẹ́nu bí wọ́n Kólúdóra ẹ̀ka lẹ́ o. mama bínú ẹjọ́ ẹ pé orúkọ yẹn fún wa. àwọn kúlódé ló ń sọ̀rọ̀ o. no kí lorúkọ yẹn sà Kólúdóra fún. Kúlódó Rafiu. Okay, Mr. Koludo Rafiu, thank you, sir. Kúlódó Rafiu ló ń sọ̀rọ̀. Okay, go ahead, sir. Kálẹ̀ sà. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín, go ahead. À ń gbọ́ yín. Tọ́pìkì tí ẹ mú wá lálẹ́ yìí, nínú dùn gan tí mo bá tọ́pìkì yìí pàdé. My own opinion, nǹkan tí Sunday Igboho ṣe, èèyàn tó bá jẹ́ gẹ́gẹ́ bí jagunjagun tó ní làákàyè, the right thing tó yẹ kó ṣe ló ṣe. Màá wá ara láìpẹ́. Nínú ẹ̀kọ́ ogun jíjà, ó wà nínú ti military àti paramilitary náà àti ti jagunjagun ìbílẹ̀ Yorùbá. Bí ẹ bá jagun dé stage kan, ẹ bá rí i pé omi fẹ́ tẹ̀yìn wọ̀gbí lẹ́nu, ẹ máa withdraw, ẹ tún padà lọ túnra mú. A bá wo ọ̀rọ̀ Yorùbá nation, àwọn tí wọ́n lead ọ̀rọ̀ Yorùbá nation, wọ́n ń ja ogun fún ọmọ Yorùbá ni o, torí láti gbòmìnira ò easy o. Tá bá wo àwọn other country táwọn náà fẹ́ gbòmìnira ń sìn, ìwọ̀nba post tó ń post
sí online ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń fẹ̀mí ṣòfò níbẹ̀ o. Tá bá wá wo ọ̀rọ̀ Sunday Igboho ọjọ́ tí wọ́n lọ Mohbad ilé ẹ̀ àwọn tí wọ́n bá lọ ní ọjọ́ yẹn nǹkan kan kò ṣẹlẹ̀ o. Òun tọ́lọ́ ń wá yọ network. ní ọjọ́ yẹn upon that wọ́n freeze account ẹ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún Ọlọ́run kò yọ. So tí ẹni ìbá wá fẹ́ padà ja ogun yìí lájàyè bí ó ṣe wá rẹ́ni bẹ̀bẹ̀ fún freedom ẹ̀ because ìlú tó sì wà tó wọ́n ti báǹdì ẹ̀ yìí tí kò lè wọlé yìí ìlú yìí náà ló fẹ́ jagun fún ló fẹ́ gba òmìnira fún ló fẹ́ lead tíìmù fún báwo ló ṣe fẹ́ wọbẹ̀ èèyàn tó bá dẹ̀ máa mú ọ̀bọ ó máa ṣe bí ọ̀bọ ni ó tún ṣe bí òwe níwájú ẹ̀yìn àgbàlagbà. Ó lọ bá bàbá Tinubu ó dé fìlà bàbá Tinubu kò ní kí ó tẹ̀lé APC kò ní kó campaign fún bàbá Tinubu because èèyàn tọ́lọ́run bá ti dá ní freedom fighter tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn wọ́n máa ń ṣòro confuse o ẹ̀bùn kan ni tọ́lọ́run tó máa ń dídì fún àwọn kan kẹ́ẹ̀fì gbogbo ilé ayé kẹ́ẹ̀fì kó owó fún wọn wọ́n máa ń difficult láti confuse. Bẹ́ẹ̀ni. but èyí tó bá wá jókòó tó bá ro àròjinlẹ̀ wá wá wò pé tí n bá gbé ogun yìí tí n bá gbé bàbá yìí nǹkan tí n bá tún gbé bàbá yìí nǹkan àìní àròjinlẹ̀ ló ti Nnamdi Kanu débi tó dé. Bẹ́ẹ̀ni. Yorùbá dẹ̀ ní ló mọ ogun jà jù nínú gbogbo ẹ̀yà Yorùbá. Wọ́n ló mọ ogun jà jù nínú gbogbo. So ní nǹkan tí Sunday Igboho ṣe ìrántí á lè ní freedom láti lè re-strategize. Èmi ò tí ì gbà pé bóyá ó fẹ́ iṣẹ́ fún APC èmi ò tí ì gbà until tó bá wá dìgbà yẹn ná gẹ́gẹ́ bí opinion ti tèmi o. Ẹ ṣé sà, I really appreciate bẹ́ẹ̀ ṣe bá wa submit. Mr. Mr. Hassan ló Mr. Ultimate wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ o. wọ́n ti Ọ̀dà gbé Mr. bóyá wọn ò Ultimate dẹ̀ fẹ́ contribute. kí Mr. Ajayi máa múra lẹ̀. Mr. Ultimate ẹ̀yin ló kàn sà. Oh, thank you, sir. Mo kí gbogbo lé. Ṣẹ́rí most time, ó rọ gbogbo wa lọ́rùn láti fẹnu sọ̀rọ̀, but ó nira láti faraṣe. Sunday start history dada. He become a warrior after working with the government, one way or the other. Now, the major thing tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni freedom. Ṣẹ́rí èèyàn tí ó bá ti fi lé ẹ lẹ̀ fún 6 months, 1 year, 2 years, 3 years, to lose a lot of things kò lè fún Sunday nímọ̀ràn. Ìjọba tó wà bẹ́ẹ̀ yóò need the Sunday for no reason. Nothing. Bẹ́ẹ̀ni. Sunday ò ní nǹkan tó fẹ́ lọ́wọ́. Ẹni tó wà ń bẹ̀ politician ó yàtọ̀ sí aláfẹnujáwáyà tàbí pé afẹ́ ṣòṣèlú. Èèyàn sọ fún ẹ pé nínú 36 governor ó ti ní 30 governor. Ṣé mọ̀ nǹkan tó ń pè lóṣèlú ni owó kékeré lè rò owó lè ra èrò. Bẹ́ẹ̀ni. Ẹni tó dẹ̀ ní owó ni governor ẹni tó ní àwọn tó ní state nìyẹn. You are not talking of pé Sunday wa ló lọ join PDP ló ń ṣe tẹ́lẹ̀ kó padà sí PDP ọkọ̀ dó sí Yorùbá nation. Yorùbá nation gan lè fún lóúnjẹ forever ni. Èèyàn mélòó ló ń ṣe Yorùbá nation tó lè gbé sórí ibi ti Sunday ni. Ṣẹ́ṣẹ́ mọ nǹkan tó yẹ pé kí ìjọba máa wá yàn kan náà ní freedom ni. Sometimes we don't know the kéèyàn ní nǹkan kó ti bí lárí rí kó máa wà ní freedom. And this guy opportunity tó ní ó lè má ní mọ́ láyé àti láyé because another ọdún mẹ́jọ mi làwọn aláwùsá náà máa wá ṣe. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ yẹ pé àwọn náà máa wá fẹ́ dí pẹ̀lú wa. If it's not ebi tí Kanu wà lé ní àwọn ọmọ Yíbò ẹgbẹ́ kan ló ti débẹ̀ mélòó nù wọn ló ti lọ kí Sokoto. Kò sí. Tẹ́ẹ̀dá bá ní opportunity kó lò ó
nǹkan tá a dẹ̀ ń béèrè fún tẹ́ ń béèrè ní Yorùbá nation àfi tá a bá fẹ́ parọ́ tá a bá ní 10 ni 6 sí 7 inú ẹ̀ ti ṣẹlẹ̀ true ẹ̀ tó wà ń bẹ̀. So ọgbọ́n dẹ̀ náà fi ń lé màá ewúrẹ́ jáde nínú sọ àbáwò. Bẹ́ẹ̀ni, you are very right. Okay, thank you sir. Ọgbọ́n la máa fi lé ewúrẹ́ jáde nínú sọ láwo tẹ́ bá ṣe gíragíra gbogbo àwòbẹ̀ afọ́. ìdànù ni. Àwọn tẹ̀dẹ̀ ń bájà ń tọrọ ayín ni Ìgbò sì lè ṣàgídí kó gbébọn dání. Haúsá náà fẹ́ mú bọ́ǹbù dání kó kú sáàrin yín. Yorùbá mélòó nu wa ló fẹ́ kú? Tí Sunday bá bẹ̀rẹ̀ wàhálà ọ̀pọ̀lọpọ̀ a máa wọlé lọ báwọn ìyàwó wa ní tàbá máa mutí. bẹ́ẹ̀ ni. Why we always want to deceive our leader? Ṣé kó kú dànù ni? Ìnira tó ti rí more than how many years ago? Ṣé wọ́n lè fèsì ẹ̀ ni? But nítorí interest tiẹ̀ tẹ́ bá rẹ̀ tó sọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé kó má rí bákan PDP ló ń ṣe tẹ́lẹ̀ ó bẹ́tà kó dúró síbẹ̀ PDP tí ìwọ bá ti lùsì bó tiẹ̀ tó ti lùsì bí pàtì ẹ̀. bàbá oníbàbá ńlẹ̀ ṣe bí opinion tiwọn ni ẹ̀yin ẹ̀ sọ No, I'm just talking, I'm not mentioning his name. Mi ò mention orúkọ ẹ̀. Ẹ má máa jẹ́ ká máa gbé sympathy òṣèlú wá sí gbèsè ayé èèyàn. Èèyàn náà ní ìdí freedom ó ń láti jẹ́ èèyàn. Ó nọ́mọ, ó níyàwó, ó ní business ẹ̀ tó ti ń kú lọ. Gbogbo àwọn tó ti ń gbà fún tó ń ta mọ́tò fún tó ń ṣe gbogbo everybody ti gbàgbé ẹ̀ ó dẹ̀ wá nú ayé. before Ó dẹ̀ ní kó wá opportunity àti rọ́nà kó onu wàhálà yẹn. Ẹni kó máa lọ nítorí interest tẹ̀ no. Ẹni tó wà ń bẹ̀ ò ní ìdí Sunday minority ní Sunday. Ẹ bá mọ nǹkan tó ń pè presidency ó lè àfẹ́ tí ó bá mọ̀ṣèlú. bẹ́ẹ̀ ni. Òun ló ní INEC, òun ló ní IG, òun ló ní chief of judge, òun ló lọ́lọ́pàá. Tá a bá tó bá ṣòṣèlú tó ẹ bá sọ pé kò tẹ̀yìn lọ́rùn wọn níbi òmítọ́ lè gbégbà. So we don't need all those things. Ẹ má jà tán Sunday gan tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ ó kàn lè fẹnu campaign kò lè fa wàhálà mọ́. Òun gan ti rí pé ó ń tọ̀yàn paláyé yìí ni. And I really respect him. He has made his so ẹ má jẹ́ ká máa deceive ara wa. The best thing tó yẹ kẹ́dà ṣe ní ayé ló ti ṣe yẹn. Ó ti build ara rẹ̀, ó ti lórúkọ, ó dẹ̀ ti tètè padà láti jẹ́ èèyàn padà. Ọlọ́run á fún lẹ́mìí gígùn àtàláfíà tó máa fi lò àtàwa náà kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé sà. wow. Bàbá wa Mr. Ajayi ṣe wà ń bẹ̀ kí Mr. Abe máa múra lẹ̀ àwọn olókùn next kó tó di pé a lọ sí another chapter. Mr. Ajayi ṣe wà ń bẹ̀ ẹ mute. ó dáa Mr. Abe. Mr. Ajayi wọ́n kàn máa ń jòkó sínú bọ́ọ̀sì. ok Mr. Abe sà. ẹ jẹ́ ká gbéyàn míì. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. àwọn ọmọ Nàìjíríà rẹ ló wọlé yìí. Gómìnà. ẹ kalẹ́ o Mr. Abbas Mr. Ultimate. Abuja straight. ó ní kékeré náà gbẹ́rù sẹ́tò yẹn sọ. ó dáa ká ṣe ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho. ẹ kò lẹ́yìn. So yeah, Sunday Igboho, yes, ọmọ Ọ̀yọ́ wọ́n ní tá a ṣe máa ń kí wọn lọ́yọ̀ọ́. Ẹ má bínú. Ọ̀yọ́ ló lọ́ba. Ọ̀yọ́ ló ládé. Ẹ bá complete ẹ̀. Ẹ̀ ń ráyọ̀. ẹ̀yin tẹ́ sọ́nà lẹ máa parí ẹ̀. àbí o. All right. Tẹ́ bá wo politics Ọ̀yọ́, ẹ jẹ́ ká padà sí 1940. Àwọn bàbá wa tó jà fún democracy ní bíbáyìí. One particular person. Kí ló ń porúkọ ẹ̀? Chief Bode Thomas. Of course, àwọn Ògèdèngbè. Àwọn Tẹ́wẹ̀ láti Òkìtìpupa. Akeredolu, Gbadamosi, so many prominent, people, even from Ife, Adeyefa, Olagbaju, Badagry, Chief Obakran, and so on and so forth. In fact, there was a great speech made last week on the 15th. What can I say on the 15th? No, on the 20th last week. Let's see, Ogumosho, boy, Ibadan, not Ishe, or move Ibadan, Ladoke Akintola University. The president sent a spokesman to speak about S.A. Akintola. And they spoke about it the Aare Kakanfo of Yoruba land. Even till his last breath. Where grandchildren, about family member, they'll give a speech at 60 years anniversary. S.A. Akintola. He was also a warrior.
of the Yoruba land. But in tí Sunday ṣe, àwọn èèyàn ti kọ sínú chat. Yellow picking. Ajamosa ní Akínkọjú. Yes, nǹkan táwọn Igbo dẹ̀ yàtọ̀ nìyẹn. Àwọn èèyàn máa ń jà bẹ́ẹ̀ ni pé èèyàn máa ń jà, èèyàn máa ń fọpọlọ jà ni. Sunday dẹ̀ tọ́ máa tàyàn pa, tọ́ bá dẹ̀ máa tàyàn pa, tó bá di lọ́la, wọ́n máa abandon èèyàn. So whatever tí Sunday ṣe, of course, human being kò perfect. But whatever he did, he knew what he did. And like Mr. Ultimate said, tó bá gba amnesty lọ́yẹ́ ìjọba yìí, kò lè sí ìjọba míì, ìjọba Hausa àbí Fúlàní 8 years tó máa fún ní amnesty yẹn kò jọ, kò possible. I rí nǹkan tó ṣẹlẹ̀ during Nadeco days. Àṣàrí táwọn everybody sá, in fact, Tinubu aṣíwájú náà ṣàṣà nígbà Nadeco. Àṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀. I rí nǹkan tó ṣẹlẹ̀ ní 1970, káṣẹ̀ tó dé 1971. I rí nǹkan tó ṣẹlẹ̀ ní 1951 election ní Nàìjíríà. Tó fẹ́ wá gba ìjọba lé wa lórí ní Western region. Tó fẹ́ sọ ọmọ Igbo di Western Premier. Àmọ́ àwọn tó tì wọ́n padà tó bá wọn jà. Àwọn owó lọ́wọ́ náà ni. Àríjà tó ṣẹlẹ̀ ní 1973 nígbà Ṣàgàrí. Àwọn owó náà ti padà, àwọn Yorùbá náà ni. So Yorùbá máa ń jà pẹ̀lú ọgbọ́n ní Akínkọjú ni wà ń ṣe ọmọ Igbo bá ń ṣagídí bí fáàní Igbo. So whatever tí Sunday ti ṣe, of course he did this for the interest of the Yorubas. Ṣé ó ṣàṣejù náà kò sẹ́ni tó lè ṣàṣejù náà kò lè sẹ́ni tó lè bọ́mọ rí. So I don't have anything personal against Sunday Igboho, and I don't believe the federal government need the Sunday Igboho for anything. But at least, Bàbá ẹ̀ ṣáà ní Ládọ́jà, Olúbàdàn, Bàbá ẹ̀ ní náà, ó máa ń sọ pé bàbá mi ní Ládọ́jà. So Bàbá ò lè wà sórí ipò kó dẹ̀ má gba amnesty. Ṣé ọmọ Joe Biden, Hunter Biden kò gba amnesty ni? Ó náà gba amnesty náà. Ṣé Trump náà tó wà ní Amẹ́ríkà gbogbo yín ṣàwọn abroad? Àwọn náà ṣá fún àwọn family wọn náà ní amnesty. Sá? Wọ́n ló ti gbà ó tún dààmú wa pàápàá. Yeah, so all is well, all is fair in war. Tágbára bá wà lọ́wọ́ káwọn náà lò, ṣáwọn Fúlàní náà lò agbára tó fún fáwọn Miyetti Allah náà ní amnesty ni. So me personally, I support the move. And bóyá ẹ̀rẹ̀ tí gbọ́ breaking news, Baba President Bola Ahmed Tinubu less than 30 minutes ago has given Fela GCON to approve that in his posthumous after death, that Fela is an icon and is a legend, and he has been given honorary award to Fela Nicola Kokuti. Fela not Jafo, but that was a freedom fighter. He fought for the interest of Yorubas. He fought the military cabal. Fela is go down and he has history. Oh no, Shaja, oh Jaja Masana, no man. So, congratulations to President Bola Ahmed Tinubu. Congratulations to Sunday Igboho. Congratulations to Awon Yoruba. God bless Nigeria. God bless the Federal Republic. God bless President Bola Ahmed Tinubu. And on his mandate, I stand. And we sing, on your mandate, we shall stand. What is On your mandate, we shall stand. On your mandate, Bola, on your mandate. Thank you very much. I give you my Amadi governor, and I'm from presidency. P-bad for what? P-bad for idiots. Politician forum lélẹ́yìí o. Ẹ ṣe ọwọ́ méjì ti lọ sùn. Mr. Adeola, a sọ ọ̀rọ̀ Fẹlá àti Wizkid yẹn bí báyìí. Ó dùn mí pé àwọn tó ń sọ̀rọ̀ gbà tó ní kí ni Fẹlá kò ṣe emulate. Nísìnyí ló ti ọ̀rọ̀ di Fẹlá o pẹ̀lú pé kò ṣe emulate kí ni. Mi ò sùn mo wà ń bì. Gbogbo wa tí ẹ ṣe, I really appreciate gbogbo wa. We have 108 people tó ń wò wá now. A ti sọ ti ọ̀rọ̀ Sunday Igboho. Now àwa fẹ́ wá lọ sí. No, gbogbo èèyàn kan ló ti dá sí o. Mr. Adeola ò tí sọ̀rọ̀. Adnan wọn ò tí sọ̀rọ̀. Okay, Mr. Adeola, ẹ má bínú.
ok àwọn wọ́n ṣe wọlé ni Mr. Adéọlá Mr. kílẹ̀ Adéọlá ti pẹ́ ẹ kalẹ́ bẹ̀yẹn, o wọ́n ti pẹ́. ẹ ẹ kalẹ́ sà kalẹ́ sà. ẹ kalẹ́ máa epo ètò mo kí ogbó lé o yes sir. adá alágbá ọlọ Àmín. ìlú wa dùn fún wa Àmín. ọ̀rọ̀ mi ò pọ̀ láti fẹ́ sọ́ńbẹ̀ lágbá tí fẹ́ sọ́ńbẹ̀ náà ṣe rí Sunday Igboho bá dúpẹ́ mo dẹ̀ bá yọ̀ ó kú oríire ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọkàn sọ̀rọ̀ pé kò yẹ kó lọ darapọ̀ mọ́ APC nínú APC Sunday Igboho wọn ní ìdí ẹ̀ kọ́ lọ́mọ yẹn dájú náà number 1 bàbá ètò wà ń bẹ̀ olóṣèlú lálàrin ilé ọ̀pọ̀lọpọ̀ wọn pé ọdún tó ń bá ètò ìlú lọ adẹ́dẹ́bọ̀ ṣe ń tó nǹkan yìí ó tẹ́ ọmọ Yorùbá lọ́rùn ọmọ Yorùbá tí ò bá tẹ́ lọ́rùn wọ́n jókòó sínú ilé wọn kọ́ máa jáde ṣẹ̀gẹ́ point mi ìwọ̀nba máa tá a jà fún wọn gbà tí àkọ́kọ́ náà ó tún máa borí ẹ̀ náà ni bí àwọn kan máa ń jáde ní ìsìn wọn Sunday Igboho máa tẹ́ apàṣẹ kìíní kan gbogbo tọkàn sọ ọṣọ lọ́wọ́n ọba àwọn kan lọ́hùn ṣẹ̀gẹ́ point mi but bọ̀bọ̀ ìwà tó jẹ́ pé ọkàn ti máa balẹ̀ ló wá lọ bàbá òfìwé pè é bàbá yẹn lẹ́wọ̀ pé ọmọ Yorùbá ẹgbẹ́ òun ni kí ló wà ń bẹ̀ èèyàn ti wá bá òun kán fi ẹ̀ kó máa lọ́n lọ tiẹ̀ kó náà láàfin ara séèyàn tí ó lè wọlé direct tó ń gba Kútọ̀nù wọlé lẹ́dẹ̀ ni pé ó ń wọ Nàìjíríà ọkọ̀ ẹ̀ balẹ̀ tí ó rí ìyàwó ẹ̀ sójú tí ó lè gbénú ilé ẹ̀ tó kọ́ kí ló jẹ́ pé à ń ṣe báyìí náà torí ọlọ́run ọmọ Yorùbá àti wá bọ́ta àwa sọkúsọ àlọ́ rẹ̀ olódàpọ̀ APC ìwà púpọ̀ ló lọ wù yẹn ọmọ Yorùbá ọ̀rẹ́ foríjì ẹ jẹ́ ká bèèrè ọgbọ́n tó ń dá Yorùbá tí wọ́n ṣe Yorùbá lè sọ yìí wọ́n fi jalè lára àwọn ọgbẹ̀yìn náà ni wọ́n fi kówó jọ ni ó lè ní gbogbo ọjà ń bẹ̀ ọ́n sókè fúnra gbẹ̀yìn náà tún ni kí ló wọ́n ìta ṣe báyìí fúnra náà nítorí pé ọ̀nà ìjọ wọn ti dín bẹ̀ yẹn ẹ̀ tún wá ń bu yí pé ó ń lọ olódàpọ̀ wọn Sunday Igboho bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní Ìbàdàn ló ti wá kàn béèrè lọ́wọ́ ẹ̀ nígbà Sunday Igboho jáde kí ló jáde fún nígbà yẹn ìtẹ́sọ̀ sínú Yorùbá nation ìtẹ́sọ̀ ní pé nígbà tí Ṣèyí Mákindé jáde gọ́vnà gbà yẹn Ládọjà nàbí Sunday Igboho ṣiṣẹ́ fún Ládọjà àwọn dẹ̀ dá ẹrú wọn pọ̀ mọ́ Ṣèyí Mákindé kó lè rí ìbò kó lè rí vote but Sunday Igboho ti believe pé tí wọn bá jàjà yìí tí mànú bá débẹ̀ ọ̀sán kẹ̀lẹ̀ rí wà lẹ́wọ̀n gbà yẹn ọ̀sán kẹ̀lẹ̀ rí èèyàn Ṣèyí Mákindé lọ sí láàrì ó ti ní pé wọ́n máa gbé pòsì yẹn fóun wọ́n bá tún rí pé Ṣèyí Mákindé débẹ̀ nǹkan change Sunday Igboho kò í ti ẹ̀rù mọ́ wá gbé Yorùbá nation wá gbé sórí fàyàwó ló ń ṣe Sunday Igboho pàjágbálẹ̀ ní kó lọ bèrè náà tó bá purọ́ mọ́ kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ wá gbé Yorùbá nation dìde ìlú tó ní gọ́vnọ̀ tẹ́ẹ̀tó bó ṣe kẹ́ ìrìn yẹn wá gbọ̀nà yẹn pé ẹ fi dà lúrú wọn ò lè bájọba jà kó lọ free wọn máa gbé ẹ kó dúpẹ́ fọlọ́run ọba pé ó já látàláfíà ara ìtura dé bá Yorùbá burú gan o ẹ tún wá ń bo ní ìsìn pé wọn ò ní gbàgbé ẹ pé ó máa ṣèṣin ni bàbá mi tí ó bá ṣẹ̀sì ìwọ ni Ọlọ́run nìyẹn lójú ẹ bójú àyè ọlẹ́ tún máa pọ̀ sí ní ègé yìí bàbá ò gbowó fún kò gbé ọkọ fún ẹ̀ náà ti gbowó fún ojú ẹ̀ ṣe gbowó fún sọ́wọ́n àmì pàtó gbó Sunday Igboho ni kí ló dé pé nǹkan àbá rí àdè máa sọ káàkiri pé nǹkan báyìí ló gbé fún ẹ wo bàbá mi èmi náà bí ti lágbára Ọlọ́run bàbá yìí ti ń bá a tòlú yìí ó dẹ̀ máa tò délẹ̀ ẹ̀mí ò ní bọ́ sójú ọ̀nà lágbára Ọlọ́run ẹ̀mí ò ní bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ ilẹ̀ Yorùbá máa dá dúró bàbá yìí ti ń to kínní ilẹ̀ Yorùbá tí ó gbẹ̀ ó ká kó dádú sáyà rẹ̀ bó kò yọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí bàbá yìí ṣe ń ṣèjọba ẹ̀ kàn bọ́ síta bí ọ̀pọ̀lọ́ rí òjò a máa sọ̀sọ̀kúsọ lórí afẹ́fẹ́ I don't understand ó yẹ kó máa kó gbogbo àǹkàn kan gbọ́n ìbájọ́ ń sọ̀kúsọ ẹ̀ kó máa kó gbọ́n nǹkan ẹ wo ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ ṣe sà ẹ ṣe sà Mr. Arnold ìlókàn kó tó di pé
a máa bọ́ sí ọ̀rọ̀ míì ẹjọ́ ó yá Mr. Anon. ok ẹ ṣé o ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. Ìgbòho àti I'm trying to mama sọ ní Yorùbá dó mo gúdù ní Yorùbá púpọ̀ but mama sọ Yorùbá má dẹ̀ wá sọ ní English so mo ń try láti realize nǹkan tí àwọn tí wọ́n sọ pé Sunday Igboho nǹkan tó ṣe tó decamp tó lọ sí APC mo ń try láti reason rationale to wà behind all these things and mo dẹ̀ lis ten sí wọn pé kí n tiẹ̀ pick up one sense or the other. Honestly, I didn't see any sense in it. This person, we know Sunday Igboho is Yoruba activist, and we know what he has actually done. Baba also he has the interest of Yoruba at hand. And then he got some color the platform inú mi dùn. Ó ní pé púpọ̀ nù nǹkan tẹ́ stand for Yoruba nation. Pé tá bá ní pé nù nǹkan mẹ́wàá tẹ́ni pé ẹ fẹ́ stand fún ó ti ṣe mẹ́fà ń bẹ̀. I could have seen perhaps maybe ẹnìkan á wá máa ní pé òun fẹ́ debunk ẹ̀. Ẹni tó bá ní àrònú jinlẹ̀ ó máa understand nǹkan tí dádì yẹn sọ. Honestly. But àwọn kan yìí màmá sọ pé kò tí ì ṣe. You have your own opinion. But as far as President Tinubu is concerned, àwọn kan tó tún àwọn critics kan tó sọ pé as far as we are concerned, we support Yoruba nation but we don't support Tinubu. Èmi wá tún wá fẹ́ béèrè lọ́wọ́ mo ní pé okay ẹ support Tinubu ṣé òbí ni ẹ wá fẹ́ realize Yoruba nation yìí ni àbí Àtíkù lẹ fẹ́ fi wá realize Yoruba nation yìí. I'm trying to actually get any rationale because honestly, me man with open-minded. If you can convince me based on your intellectual perspective, I will submit to you. But unfortunately, most of them, they will just speak based on their myopic mindset. And it's so unfortunate. And in Kota Tomo fi mú wa nìyẹn tó yẹ pé at the end of the day àwọn kan ṣàṣìṣe wọn á dẹ̀ wá sọ pé mo regret pé mo ṣe nǹkan báyìí báwo lè ṣe ní regret because nǹkan tẹ́yìn rò pé what you think that you are doing that is right, you don't know that there is social engineering behind it just to manipulate your mind so that you succumb to their own whims and caprices. But honestly, I will tell you, this Baba is trying. Tàwọn níbi ká sọ pé nǹkan tó ń ṣe. Èmi ò lè sọ pé wọ́n wà perfect o, President Bola Ahmed Tinubu. But by and large, she is actually trying. Káwọn níbi ká máa sọ in a large scale. Káwọn níbi ká mẹ́nu dúró because of ọ̀rọ̀ Yorùbá mò ń sọ́nsìn. Káwọn níbi ká sọ in the Yorùbá. Honestly, the Baba is trying for the Yorubas. I could remember I actually joined federal government job, and I can list some of those federal government job to help me Yoruba ò tí head there. Yoruba ò tí head there. Kò ṣolórí ń bẹ̀rì. Àtọ́mọ́ dẹ̀ máa head níbòmí. Kò ń ṣe àwọn lucrative place yẹn náà máa ń fi wọ́n sí. But as we speak now, even àwọn kan àwọn tó kí ọyá pàápàá ti ń sọ pé ṣé Yorùbá nìkan ni. And what that one means for gbogbo àwọn tó ṣiṣẹ́ ní federal government job, if a particular person tó bá head that federal parastatals is expected that is an opportunity for some of the other Yoruba people to also have leverage. But unfortunately, àwa Yorùbá yìí náà la máa ní pé kò ní kó fòṣọlẹ̀ kò ní ṣọ àgbà làwọn máa ń sọ Yorùbá yẹn kò ń ṣe nǹkan báyìí tó ṣe. I have been a federal government job. I know what I suffer. I suffer all kind of discrimination. I suffer all kind of molestation. Ìjọ kan, I must tell you, this one is not densey. Ẹnìkan we supposed not to be so. Ẹnìkan tó jọ mọ Òkè Ọya ó gbéyàn kan létí kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀. Kò sẹ́ni tó lè pè
but nísìnyí wọn ò lè ṣe èyí ò ṣe pé I did federal government job for 10 years before I resigned from the job. I did it for 10 years. I got my promotion. To level 11 before I left there. So I understand what it is, but by and large, it's an opportunity for us. I'm checking the time. It's an opportunity for us to have our own person there. Holistically, is he doing what is expected of him as a Nigerian president? He's doing it because I have what I'm using to evaluate everything he has done. Despite the fact that Emiwa tribal or ethnic affiliated to the president, I evaluate him based on his performance, and I see that he's trying based on the resources in which he is at his disposal. But I won't nothing to match it, and I won't cut them out because of biotic by getting one because you get it, or maybe any political party, they will just come with all kind of hatred. But when you meet them with intellectual debate, debate, they are not here to debate. They are just actually cursing you and doing all kind of things. Yoruba, we are known for intellectual debate. And I'm so happy. Thank God, I'm so happy. Somebody said it. He said, out of 10 things you are requesting for this Baba to do, he has done 6. If you are very intelligent enough, we'll be able to understand the perspective in which this man is talking for. Thank you so much. I appreciate you, the host. Thank you, sir. I really appreciate you, sir. Mr. Lotman, àwọn ló fẹ́ sọ̀rọ̀. Sherry, next kìíní tá a fẹ́ sọ ni pé tá a bá wò náà a rí i pé Àtíkù àti Òbí wọ́n fẹ́ jọ máàjì papọ̀. Tá a bá ní ká wò ṣé wọn ò ní fún bàbá yìí ṣé wọn ò ní fún ní problem ní 2027 next kìíní wa nìyẹn. Ẹ jẹ́ kí Mr. Rootman bá wa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Sunday Igboho ká tó wọ another one. Mr. Rootman ṣe wà ń bẹ̀. A kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section o. A kí gbogbo yín ẹ kálẹ́ o. Mr. Rootman. Àwọn fàájà wà comment section. Mr. Rootman. Mo ṣe àwọn òwò ní comment section bí. Bẹ́ẹ̀ni. Wọ́n ní nǹkan tí Sunday Igboho ṣe wọ́n ló kù díẹ̀ káàtó. Wọ́n ní kò yẹ kó kọ̀mẹ́ǹdì aṣíwájú. Wọ́n ní kò yẹ kó dé fìlà aṣíwájú. Wọ́n ní kò yẹ kó gba freedom yẹn náà. Ẹ kálẹ́ gbogbo ilé. Ẹ kálẹ́. Lórí ọ̀rọ̀ aṣíwájú àti Sunday Igboho tí kò bá gbà gbogbo ara ọkọ mọ̀ wípé Sunday Igboho jẹ́ nìkan tó jẹ́ pé inú ẹ̀ plain kò kí n ṣe nìkan tó máa ń ṣe báyòbáyò tó bá sọ fún wípé ni tí ọ̀run bá ya dé ilẹ̀ bá ń bẹ from coming up ìwé èèyàn tí mo mọ̀ tó jẹ́ nìyẹn and bó ṣe ìgbà tí ó fi bẹ̀rẹ̀ ìjà ńgbà yẹn actually mi sí around ńgbà yẹn so gbogbo ẹ̀ ló jẹ́ pé mo tẹ̀lé ṣùgbọ́n bó ṣe gbà yẹn tẹ́ bá wò dáadáa kó tó di pé ó gba nǹkan tí bàbá yẹn sọ ó ti rí wípé bàbá yẹn tẹ̀lé àwọn nǹkan kan gbogbo nǹkan tí bàbá yẹn ṣe ó fúnfẹ́ Yorùbá olórin kan àwọn oníṣẹ́ òṣèré ṣeré ńgbà kan á ní Yorùbá ronú tá a bá lọ wo nǹkan dáadáa ọ̀tẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá òun ni ẹlòmíín fi ń wò pé kí ló tíì ṣe náà ìgbà tí nǹkan ti bàjẹ́ láti bí ọdún gbọ̀nà wá tẹ́ ẹ wá sọ wípé kẹ́nìkan débẹ̀ lónìí kó sì sáré yí gbogbo ẹ̀ padà kó sì sáré mọ́ tún ṣe gbogbo nǹkan ló ní step by step tó máa tẹ̀lé gbogbo nǹkan ò lè lọ bó ṣe yẹ kó lọ ní ẹ̀ẹ̀kan náà tá a bá fẹ́ nǹkan tó jẹ́ nǹkan gidi yóò kọ́kọ́ cover tá a bá wo nǹkan tí bàbá yẹn ṣe ó kàn yẹ pé mi ì fẹ́ sọ àwọn nǹkan kan torí àwọn míì tán gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n màá padà sọ kò sí nǹkan tán fi ṣe mí òun ni wípé
a máa rí wípé ó dọ́gbọ́n tábà gbogbo àwọn òkè ọya lọ́hùn ní northern side a máa rí pé wọ́n ti fẹ́ gba gbogbo nǹkan pátápátá kúrò lọ́wọ́ àwọn Yorùbá àti Ìgbò ṣùgbọ́n kò yé àwọn èèyàn wípé kò sí gbogbo post tó wà lókè pátápátá tí wọ́n ti gbà tán. Bàbá ìdọ́gbọ́n ó sì ń dọ́gbọ́n torí pé is a good politician ọpọlọ ẹ̀ pé kò lè bá wọn jà torí pé à ń yọ kò sì lè bá wọn sọ wípé nǹkan báyìí ó kàn ń dọ́gbọ́n fi ìpínyà díẹ̀díẹ̀ sáàárín wọn ẹ wá ẹ̀yin Haúsá bó o ní àwọn Fúlàní ó sì wá mọ̀ wá táwọn àmọ́ darí yín nù lù yín nǹkan báyìí ó mọ ọmọ Haúsá ó fi sípò ẹ̀ ọ̀dọ̀ wọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ń fi wọ́n padà sí bó ṣe yẹ kán wà àwọn tó yẹ kán wà ń bẹ̀ táwọn aráàlú wọn sì mọ̀ tán sì fẹ́ràn so bó ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá mú ìpínyà irọ́ àwa náà ò lè gbà ó kó àwọn kan mọ́ra tó yẹ pé ó yẹ kán kó mọ́ra nítorí ẹ̀ ló fi wá lè ṣe àwọn nǹkan kan tó ń favour ilẹ̀ Yorùbá bó ṣe wá ń ṣe yẹn ó ló fi mú Sunday Igboho bàbá yìí ṣe nǹkan tó yẹ kí ó ṣe ọpọlọ tiẹ̀ náà pé kó tó di pé gbarú nǹkan bá wọn Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé bàbá wa tá a bá wo election tó kọjá lọ a máa rí i pé Peter Obi bóyá 6 million ló ní Àtíkù náà ó dà pé 7 million ló ní ẹ mọ̀ tó bá parapọ̀ náà ẹ mọ̀ pé ṣé wọn ò ní fún bàbá ní problem ní election 2027 tó ń bọ̀ Mr. Abbas ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín sà kí lẹ lérò pé ó lè ṣẹlẹ̀ ní 2027. kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n a gbìyànjú láti rò báwo ni ó ṣe rí òṣèlú ò kì í ṣe 1+1 1+1 òṣèlú is not equal to 2 and òṣèlú wà dynamic gan but kí n kọ́kọ́ summarize ẹ̀ kí n tó explain landmark victory l'Aṣíwájú á ní but for the first time ever in the history of Nigeria we have a master strategist nírú ẹ̀ rí Nigeria ò nírú ẹ̀ rí Ọbásanjọ́ ẹ̀ta àkọ́kọ́ ní ẹ máa gbọ́ ẹ̀ta àkọ́kọ́ nìyí olóṣèlú àkọ́kọ́ nìyí ẹni tí ò lose election rí nìyí master strategist lélẹ́yìí accountant àkọ́kọ́ nìyí so gbogbo àwọn nǹkan yìí ló parapọ̀ ó tún wá ní nǹkan kan kì í ṣe ẹni tó ń foró yaró ẹni tó ní large heart ni gbogbo àwọn nǹkan tó work against ẹ ní 2023 are now working for him gbogbo ayé mọ̀ pé tí Òbí bá sọ̀rọ̀ mẹ́wàá ọ̀rọ̀ mọ́kànlá ni ọ̀dá ní correct mẹ́ in fact a number of àwọn tó tẹ̀lé wọ́n regret báyìí so by and large ta bá wò ó bí èsì bí ilé ni ọba ti fò mọ́ ju yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. by and large lénìí kí náà ń borúkọ Ọbásanjọ́ fúnra ẹ̀ gan mọ̀ pé ọ̀gá ò ní Ọbásanjọ́ ní Aṣíwájú jẹ́ tó bá kàn rò sílùú tó wọn tiẹ̀ ṣe fi wéra wọn rárá lénìí sìn there are a lot of things to work fún ìbò tí Aṣíwájú ò rí ní kí náà ń borúkọ ẹ̀ nílẹ̀ Ìgbò kì í ṣerú eléyìí tí ó rí sìn and strategically àwọn state mẹ́ta kan wà very important Rivers, Kano, Lagos this time Aṣíwájú ló ní. There are a number of intricacies tá a lè mention bí because àwọn kan wà ní FYP èmi second declare ara mi fún yín olóṣèlú lèmi I was director of contact and mobilization fún Aṣíwájú l'Óṣogbo bí mo ṣe ṣe fún Buhari náà nìyẹn but àwọn àṣírí kan wà tá a kì í bẹ́ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ni yóò nira kò sí àwọn náà ò ní wòran làgbẹ́ ṣe sọ ṣe rí ìbò wọn tẹ́ wí yẹn wọn à lè rí i pé mọ́ yóò tún lọ síbòmíì
Òbí mà na Tinubu lẹ́kọ̀ọ́. Ẹ ó ní bó ṣe jẹ́ ẹ̀ táìmù tẹ fún mi kéré ni ó ní Ẹ gbogbo sọ̀rọ̀ àná yín la sà, mọ kò tó sí fà á. wàhálà, ẹ sọ̀rọ̀ yín. ṣe rí àwọn Yorùbá wa ló wà complacent gbogbo ibi tó yẹ kán ti jáde dìbò wọn jáde ń bẹ̀ àwọn developer wa sì nìyí àwọn developer wa from Dot Republic wọ́n ti ní program tán fẹ́ ṣe in fact wọ́n tún ṣe lọ́wọ́ bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí àti gbọ́ report pé gbogbo àwọn àdúgbò kan wọ́n sàn jáde náà sàn lọ gba káàdì it will not work this time please write it down it won't work ká lọ gbé ìyá wọn wá àti bàbá wọn wá lẹ̀ Ìgbò it won't work this time so ìyẹn bẹ́ẹ̀ ìkejì they use the church I'm sorry àwọn tó wá jẹ́ Christian bí please find out they use the church gbogbo nǹkan tó ṣe ń gbà yẹn gbogbo alárántí this is a religious war daddy yes daddy nǹkan gbogbo tí wọ́n lò ń gbà ẹ̀ nìyẹn this time it won't work kọ́lọ̀ kún fún gbogbo alẹ́ mi àtàláfíà gbogbo south is far síwájú half of south east is far síwájú gbogbo ilẹ̀ Yorùbá is far síwájú more than half of Hausa land is far síwájú ẹ̀wọ̀ ẹja fọ̀rọ̀ lẹ̀ tàbá lọ́pọ̀tunítì á tún sọ́jú báyìí lọ. Ẹ ṣé sà. Ẹ jẹ́ káwọn tó tún gbọ́n dáadáa mékè lèmi ẹ jẹ́ káwọn náà tún dá sí. Mr. Olóyè pàtàkì ẹ bá wa sọ sí. Ẹ lẹ́sà wa nígbà tá a tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Tinubu ló wà nílé ilé mi. Nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ṣàlàyé fún yín nípa ntẹ́ bẹ̀rẹ̀ ń sìn. Kò sọ̀rọ̀ ńgbà tí ò sí nínú ilé tó ń bọ̀ yìí lóòótọ́ Ọlọ́run ló ní gbogbo nǹkan o àmọ́ ó máa ń jẹ́ kọ́mọ èèyàn náà rí ká fojú wo nǹkan bó ṣe ń bíbí kan ṣe ń lọ ó fún wa ní òye àti ọgbọ́n àwọn ọmọ èèyàn ni o sọ̀rọ̀ àbí ìkàwá ti ń lọ àmọ́ mọ̀ nígbà míì àdẹ̀ wa á wà papọ̀ mọ́tọ́ lọ́wọ́ bá tó dá wa ṣé ń gbọ́ mi hello. à ń gbọ́ yín sá wà pẹ̀lú ẹ máa sọ̀rọ̀ yín. ok àwa la máa ro nǹkan gbà míì tàmà Ọlọ́run ló fún wa ní mọ̀nyá àti òye o a máa wo bí tẹ̀ka máa já sí at the end of the day náà ó máa padà já síbi tí tá a fòye wo yẹn ni ìdí èyí pẹ̀lú agbára tó lọ́wọ́ ó ṣú ọba nǹkan Tinubu ti ṣiṣẹ́ kalẹ̀ báyìí ó máa wọlé nípa títí wọlé yẹn Obi mo ṣàlàyé fún náà pé Obi ó ti lose already báyìí báyìí ni mo ń sọ ó wà lè lọ join Àtíkù àwọn yòókù lẹ́yìn ò ní fẹ́ gbà láéláé mo sọ pé àwọn tajọ wà ní ọjà ní ìgboro ní Mùṣín gbogbo àwọn yíbò ẹgbẹ́ kan ń náwó báyìí lórí pé kí Tinubu wọlé báyìí mo ní kan náà rẹ pé olówó ni pé ní ó yìn náwó báyìí important ní àjọ wà nínú ọjà ni ó yìn náwó lórí Tinubu báyìí ni ifo gan ó pè mí ní àìpẹ́ pé kí wọ́n join party lómi ọ̀sẹ̀ party oníṣòwò lèmi ó ní kí wọ́n join party ìyẹn yíbò yẹn tí mo sọ yìí mo fi Ọlọ́run sẹ́lẹ̀ rí ó ní ká máa lo bí ẹgbẹ́ wíwá ọ̀sùn ká máa ṣe mítìnì ń bẹ̀ tí yíbò tó fi dúró tó fi náwó lórí pé ó ti yàtọ̀ sí bó ṣe wáyé tó last time yẹn àwọn Ìgbò kò sí kò àárí àwọn tó rí bẹ́ẹ̀ yẹn pé màá ní àwọn wà lẹ́yìn láìláì ilé tó ń náwó níṣẹ́ mo fẹ́ lọ́sẹ̀ lẹ́rìí. Sowore take it back pẹ̀lú revolution now ó máa wà ń bẹ̀ náà ṣé kò yẹ kẹ́rù máa bá a síwájú. kò sí nǹkan àwọn yẹn lẹ́nu kankan kò sí nǹkan báwọn yẹn Àtíkù tó lè fẹ́ fèsì Àtíkù ló máa fẹ́ máa wò ó Àtíkù ló máa fẹ́ fèsì Obi ní sísá fẹ́ padà àmọ́ àsìkò ó ti pẹ́ jù a fẹ́ kó ń bẹ́ẹ̀ torí kò sí tó ń wá ẹ̀ kò lè rí ibi tó wà tó wà gangan kò lè rí ibi pàṣẹ tó wà yìí táwa rí kò ń padà kò ní fẹ́ padà a fẹ́ wà lẹ́yìn ẹnìkan ni kò dẹ̀ lè Àtíkù kò lè wọ́ọ̀kì kò lè lu Tinubu Àtíkù la mọ̀ tí candidate tó jẹ́ ADC ní síbáyìí tó ṣúọ̀ ṣùgbọ́n torí ó máa win over everybody wọn owó wà everything wà ó dẹ̀ máa fowó ra primary láti máa nà kò lè tó ẹ pé ní àhún ni wọn yan àwọn tó ní ẹlẹ́yà àwọn kò lè náwó yóò kò lè náwó náírà at the end of the day Àtíkù máa padà ná mọ́lé níbi primary election kódà El-Rufai gan máa ná mọ́lé El-Rufai lásán ká máa ẹ̀sìn wá sọ Àmẹ́sí wà ń bẹ̀ o Àmẹ́sí wà lẹ́ ń bẹ̀ o àbẹ́rẹ́ kó wà ń bẹ̀ òun náà dẹ̀ ń lọ Àmẹ́sí gan ó ṣùọ̀ fún mi Àmẹ́sí máa ná Obi ó ṣùọ̀ fún mi ká máa ṣàtìkù pé jẹ́ kẹ́niyẹn bàbá Ọlọ́run alọ́ rẹ̀ mi wà kò ní jẹ́ ká sọ lé ikú lọ́wọ́. Àmín adúpẹ́ sà Mr. Adéyẹmí ẹ̀yin ló kàn sà.
ẹ máa wo Sowore máa ń pò ló crowd take it back revolution now ṣe ti gbàgbé ni Mr. Adéyẹmí ṣe wà ń bẹ̀. local government rẹ̀ l'Ondo pẹ̀lú bullet back àbí kíní back ìbò mélòó pẹ̀lú gbogbo bullet àbí kílẹ̀ pé Ghana mi ò jẹ́ máa ti ń ṣe take it back ìjọba back ìbò mélòó ni ó dẹ̀ ti sọ ọ̀rẹ́dí olóhùn kì í ṣe Yorùbá ó ní ọmọ Ìlàjẹ lòun àkànmọ́ àmọ́ ibi tó ti rọ́ ọmọ yẹlé sá. Mr. Adéyẹmí ṣe wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ ẹ jẹ́ ká lọ kò lè make it. ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Mr. Otman Adéọlá àbí. Adéọlá náà ti kárí wọlé. Mr. Otman. ẹ kú ètò bọ́dà mi. ẹ jọ àwọn èèyàn tí ò bá ti sí ńbẹ̀ ẹ jẹ́ ká gbẹ́lòmíì wọlé. ṣe rí gbà mí kó má kàn dàbí pé àròjọ lélẹ̀ òṣèlú jìn bọ̀ tí yóò jìn lélẹ̀ tá à ń sọ lọ́wọ́ yìí. ṣe rí ó lè ṣòro sọ́ńtà bọ̀ tó bá dójú àmà sọ agbára tí kálukú bá níná ń lò. The only person tó ṣèṣèlú presidential tó gọra ẹ̀ máa ń sọ gbogbo wà kó gọra ẹ̀ ní Jonathan. Ìwọ ló máa finance chairman síbẹ̀ ìgbà tó lajú pé òun kọ́ lóun fẹ́ ní ẹ síbẹ̀ ló fẹ́ sáré yọ kúrò ńgbà yẹn tí wọ́n fi gbà fún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti federal tó bá fagbára lé yín lọ́wọ́ ẹ̀rọ kó sọ́dọ̀ ara yín. Èmi ni mo ní INEC, èmi ni mo ní IG, èmi ni mo ní chief of justice, èmi mo ní ọlọ́pàá. Gbogbo ohun tí mo kọ́kọ́ ní tí mo kálẹ̀ yẹn agbára ni. Tẹ́ bá wá lọ sí state àti ní 30 governor l'APC ti ní ìsìn nínú 36 governor. Èyí tẹ́ rí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn bàbá abracadabra ní ẹ filẹ̀ òṣèlú ló wà ń bẹ ẹ̀yà àjà lọ́bẹ̀. Ẹ ṣe rí gbogbo òṣèlú ní nọ́ọ̀tì nílẹ̀ Ìgbò táwọn ń gbà táwọn ń gbà ti stọ́ọ̀pù Oro máa jáde tẹ́lẹ̀ṣọ́n bá kọ̀tún la dandan ni àwa lálóró lé wa tí ó bá tẹ́ lọ́rùn kó lọ dìbò lọ́dọ̀ ẹ̀. So election eléyìí ò ní ìdí pé ẹ̀ ń dààmú ọmọ Àtíkù kú ní pátì bàbá ẹ̀ ó wọ́dọ̀ wa ọmọ bá sọjọ́ kú lẹ́yìn bàbá ẹ̀ ó wá CPC. Ṣé ní gbogbo ohun tó wà nílẹ̀ ìtàbá kan rojọ́ pé wọ́n lè win nìkan kan bí ìgbà ta kàn fẹ́ tó bá yẹ kó ṣeé ṣe gan ni ó yẹ kọ́kọ́ ní ká ṣe ìbò presidential election bóyá ká sáré sí ká ṣe. Tinubu ni mo ní kúnlẹ̀ lálẹ́. Ọkọ̀ fẹ́ waste owó ni kò sẹ́nì kankan tó lè débì kan state mẹ́ta lẹ́dẹ̀ nídìí ní Nàìjíríà láti win election. Ibi mẹ́ta ni Kano máa ń mérù wá ni River àti Delta owó náà kó wá Èkó náà kó wá gbogbo bí tá à ń ka Èkó sí kankan lọ́wọ́ àwọn ará bíi ẹ lè lórúkọ ní òṣèlú bọ́ tó wò bá sí lọ́wọ́ yín mọ́ àwọn èèyàn ní mú àbọ̀ àwa kan mọ̀ kò sí ohun tó má ti kú lọ mú gọ́vnà Delta ń gbà yẹn kó lè kówó lẹ̀ ni orúkọ ló kù tí bàbá ń lò òbí táwọn èèyàn tẹ̀lé ń gbà yẹn ẹ̀mọ́ nǹkan tó pa wọ́n ni agent lásán ní polling booth kọ̀ọ̀kan máa gbọ́ 100,000 as a den ẹmọ polling booth tó wà Nàìjíríà ṣẹwàá ẹmọ polling booth tó wà ní ìsìn ẹmọ ìtọ́ máa gbà ní ìsìn bí almost 300,000 ta ló fẹ́ kó yẹn lẹ̀ àní má dẹ̀ gbàgbé pé àwọn tó kóra wọn ìjọ àwọn tó kó ìjọ lásìkò Buhari ni o ẹ̀yin lé ní àsọ̀rọ̀ o so ẹnìkan tó wó sì kù lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ òun náà mọ̀pọ̀ ń bọ̀ lọ́dọ̀ wọn bàbá oní tírénì mi ìfẹ́ dárúkọ ẹ̀ wọ́n máa tó pé láìpẹ́ so tán bá ti wá gba tọwọ́ yín kí lẹ fẹ́ fi ṣòṣèlú ṣẹ̀dá ṣìṣe ni pé kí wọ́n rí tírénì tó ti ń lọ kó náà fẹ́ dúró dé ìtọ́ṣẹ́ ń tò nílé tí ń lọ ẹni tó bá wọnú ẹ̀ ló jẹ lọ kò sí presidential election kankan kò sẹ́nì kankan tó lè nà àfi tá a bá kàn fẹ́ ṣàwàdà nǹkan yẹn kan tó lè dá dúró lọ lọ́hùn so àwa ti ẹ̀dẹ̀ ń bẹ lọ́hùn àwa gan ń bẹ lọ́hùn fún Nàìjíríà dáadáa because ibi táwa bá délé ní ọjọ́ ọ̀la Yorùbá ló jọ mí lójú kí n tó sọ̀rọ̀ Nàìjíríà tí mo dẹ̀ ti rí pé ní ọjọ́ ọ̀la Yorùbá ń dá yẹn ṣe rí gbogbo ètò kù àwàdà ni àwàdà pátápátá ni gbogbo wọn tó kù ṣe mí lè sọ bí wọ́n lè jẹ lọ ní local government ní rep kéékèèké o but presidential ẹ̀fílẹ̀ kò sí nǹkan kan mọ́ election ilé is done bí a tún nǹkan mi bá wà ká máa sọ bí gbàtà kan fẹ́ máa ṣàwàdà ni òbí fúnra rẹ̀ gbọ́ àwọn tó ń tẹ̀lé ti mọ̀ ṣé China to China ẹ̀ lẹ́fẹ́ máa sọ ni go and verify yẹn ò máwọn èèyàn mọ́lẹ̀ mọ́ ojú ti là kọjá àná àwọn ọmọ tó wà ń tà ń sàn àwọn ọmọ jẹ́sì tẹ́ bá fi báìbù ọkùnrin àǹkan parọ́ wọn sọ máa lọ sí ní wá ní kẹ́ wá ṣàlàyé ayé àtijọ́ là ń parọ́ so gbogbo nǹkan yóò lọ mọ́ ojú ti là ẹni tó bá ní development òdọ́dọ̀ òun ni ká wá sọ̀rọ̀ ń pa ẹ̀ gbọ́ pé aláyé yóò ní wọlé ṣẹ́rí 31 àwọn náà tó máa fìyàn síbẹ̀ ìyẹn ní kẹ́jẹ́ ká máa sọ 27 ti lọ ń tí máa sọ nìyẹn sà.
sọ báyìí ó ń dùn lẹ́nu nítorí pé àwọn Tinubu nìkan ló wà nílé tó kì í wáyé ṣe pé ọ̀dà Tinubu pàtì náà stéètì ṣe rí gómìnà ló nílùú gómìnà ló ẹ bá nílùú. wà ń bí lánàá ńgbà tí àwọn àǹtí Tinubu wà ń bí ẹ wá máa gbọ́ àwọn ẹ rí i pé wọ́n ní ọmọdé ti lọ Tinubu ọmọdé ti lọ tiẹ̀ ẹ̀ǹgbà tó jẹ́ mọ̀ pé pé lórí ohun nìkan tó ni ṣẹlẹ̀ àǹtí ni pé Tinubu tó wà ọ̀tá ní yóò lè pè ìsàlẹ̀. yín lè. Mr. Ultimate, I just can take it from here, Mr. Ultimate. Okay, my brother. All right. So, where when you're talking more history, and some people might not understand the history of politics in Nigeria since 1920 to 1930. Yorùbá nìkan ló dìde against the British colony in 1921. Bàbá yẹn ṣe kú, family yẹn bàbá yẹn ṣe kú. Àwọn Ìjọra family. Àwọn ló ní ilẹ̀ tó pọ̀ jù l'Ékòó. They are part of the White Carpet Chiefs. Ẹ lọ Google nǹkan tó ń pè ní Ahmadu Tijani versus Her Royal Majesty Queen lórí ọ̀rọ̀ ilẹ̀ 1921. Ó fà á dé British Privy Council, Her Majesty ní UK, ní England. Yorùbá nìkan ló win case against their colonial masters. Ahmadu Tijani Land Use Act, the Ìjọra land ní Marina l'Ékòó. The British fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ní no ilẹ̀ bàbá mi ni ẹ̀dẹ̀ jẹ́ colonial master Yorùbá máa fọwọ́n jà. But let's fast forward. Kí ni this can you distinguish between Peter Obi, Ojukwu àti Nnamdi Kanu? Ṣé tribalism ló ń lò àbí expansionist àbí conquest or divide and conquer? Láyé Zik ngbà yẹn 1951 under Macpherson Constitution of 1951 Governor General ngbà yẹn kàṣẹ tó gba independent ṣebí Zik ló fẹ́ jọba lé wa lórí ní 1951 tó fẹ́ jẹ́ Premier of the West tó parọ́ mọ́ bàbá Awólọ́wọ̀ wípé Awólọ́wọ̀ is a kílọ̀pẹ̀ náà is a tribalist is a this is a that ṣebí irọ́ ni gbogbo ẹ̀ táwọn àwọn ṣe wọ́n dìbọ́ǹkì gbogbo ẹ̀. Àwọn ṣètò ìlú wọn ní region wọn ní Eastern region. Àwọn Sardauna náà Ahmadu Bello náà ṣètò wọn ní Northern region. Ẹ̀yin wá fẹ́ gbẹ́nu sí Southern region because Abatmakọ́lé kú ó dẹ̀ lọ hijack party the NCNC party. Same thing Peter Obi lọ hijack party Labour Party. Labour Party was founded under Mimiko. Òun ló fi jẹ governor ńgbà yẹn Londo. So these people they are known to hijack party structures since 1920, 1930, 1940, 2026. Zik, ó divide, ó dẹ̀ conquer ní NCNC fi win ní Èkó, Western region ní 1951. Kí dẹ̀ ní Awólọ́wọ̀ ṣe? Awólọ́wọ̀ dẹ̀ lọ bá àwọn Yorùbá ẹgbẹ́ ní NCNC. Ẹ má jẹ́ kọ́ ọmọ Igbo wá rúlé wa, eléyìí tó fẹ́ wá jẹ premier ní Western region. Kí ló dẹ̀ ṣe? Yorùbá parapọ̀. Wọ́n lé Zik wọlé, the rest is story. So kí ni Zik ló ń gbà yẹn? Ó lo nǹkan tó ń pè ní divide and conquer. Ká tí wàá fast forward láti 1951 ká lọ 1966. Kí ni Ojukwu lò? Òun lo conquest war. Ó ti gba Biafra ní Eastern region. Ó ti dé kíní gan, ó dé Benin, present day Edo state. Ó ti conquer wọn, ó wá ń bọ̀ lọ́wọ́ ní ọ̀rẹ́ ní Yorùbá land. Kí ló tún ṣẹlẹ̀? Black Scorpio, 3rd Marine Commando, Adékúnlé. Ó stop wọn. Wọ́n sunkún. Na Yorùbá let us no lose na Yorùbá let us lose our Biafra. Tẹ́ bá fẹ́ Biafra yín kí ló tẹ̀ ṣe dúró gbà tẹ́tí blow Niger Bridge. Ẹ ti separate ìlú náà. So, tẹ́ bá wo trajectory àti sọ̀rọ̀ nípa Zik àti sọ̀rọ̀ nípa Ojukwu. Tẹ́ bá sọ̀rọ̀ nípa Peter Obi 2023. Kí ni Peter Obi lò? Peter Obi lò nǹkan tó ń pè ní religious church deliverance àbí kí wọ́n pè statement pẹ̀lú Oyedepo. Ó lo expansionism, ó lo tribal, ó lo gbogbo ẹ̀. Ó manage láti convince àwọn Yorùbá liberals in the southwest. Ẹ tún rántí pé gbogbo fídíò tó ń fly around tó INEC gan sọ fún wa pé wọ́n transfer 300,000 voters from the east. Aṣáájú fídíò yẹn to Lagos. Kí ló dé wá ṣẹlẹ̀? Ìgbà táwọn Yorùbá liberal tó vote fún Labour Party obedient. Next day, after ìgbà tó win ní presidency, kí ló ṣe láláúsá? Èèyàn kan lọ raise the Biafran flag níta láúsá. So all these things, èèyàn tó bá mọ history,
Honey, if you don't know the past, you can never move forward. You can never tell the future. You can never succeed in the future. You know, more past. Nǹkan táwọn ọmọ Gen Z yóò dẹ̀ mọ̀ ni. Nítorí náà làwọn adéṣe wá wà lórí social media pé I'm a sensitize, I'm a educate àwọn èèyàn. Àmọ́ nǹkan tó ṣe fáwọn lọ́wọ́ tó gbà ó. In fact, kí ni mo tún sọ, mo tún skip story kan. 1973 election, ṣe fáwọn lọ́wọ́ ló ní majority. Tó fi gbá sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n ti lọ ṣe coalition tó ní pé kí àwọn ọmọ Igbo máa ń ṣe coalition tó lọ bá Ṣàgàrí tó lọ ṣe coalition ṣọ̀rí Ṣàgàrí tó ti gba presidency. Yes. 1993 náà tó wà ń bẹ̀ ìgbà tí Abiola win àwọn wo ló fẹ́ truncate democracy tó lọ bá àwọn same Hausa tó jẹ́ military government láyé IBB Benua Boeze Humphrey Nwosu Chukwumerije Otto Ezeribe ṣèbá àwọn Igbo ni chief justice INEC chairman gbogbo ẹ̀ so àti mọ̀ ipá àwọn people yìí they are on a quest to dominate to conquer and Association for Better Nigeria yes ABN I'm gonna share now so èèyàn tó bá àwọn story ló máa ní òun fẹ́ lọ vote ọmọ Igbo kan let me tell you the truth today Peter Obi ò lọ anywhere wọ́n dẹ̀ máa trap Peter Obi. See, you have to be in a political party 9 months before election. Election that is February, so 9 months will be March. Wọ́n ní ṣe convention until March. Peter Obi ń gbàdúrà fún wọn sìn kan ṣe convention so that a lè sá lọ party mi. Wọ́n ní ó fẹ́ lọ accord, ó fẹ́ lọ gba ticket under accord. Wọ́n ní èmi tí mo mọ àwọn Àtíkù team. Wọ́n ní ṣe convention ADC yẹn. Until pé March, tó bá ti di March, percent tó sá, ẹni tó bá cross carpet kò lè gba ticket under the INEC law. That's funny. Let's do the primary. Let's do convention. Let's do convention in February. Let's do convention before March because 9 months by law only. Fi party led by law. If not, null and void. One ma trap Peter Obi sí ADC. Tó bá dé wá dúró sí ADC ẹ pé kò lọ. Àtíkù ló máa gba ticket. Ó ṣọ́jú. Peter Obi lè jẹ́ vice president. Ẹ ṣàgbọ́n kan tí Kwankwaso sọ. Ó ní kí ó ṣì kọ lẹ́tà kan ní Friday ìjẹta tó sọ lórí TV. Ó ní kí Àtíkù step down. Ìpè tí wọ́n bá fún Peter Obi ní ticket òun máa run as vice president under Peter Obi. Ó lè ṣẹlẹ̀ because Àtíkù lè step down. Ṣé èèyàn tó ti ń run láti 1993? Èèyàn tó ti ń run láti 1993 no ma step down. So these people are èmi máa ń pè wọ́n ní association of disgruntled Congress. They are not democratic. They are disgruntled people. Ṣé Bọ́lájí Abdullahi spokesman? Mo ti tako Bọ́lájí dáadáa rí mo mọ Bọ́lájí Abdullahi. He was a former minister of youth and sport. Idris Onisinga Abdulkarim ṣèbó a criticize tó fi kọrin pé ó jówó sport láyé ìgbà tó ń ja boxing kí ló náà Mohammed Ali kíní kan Ali Nigerian Ali tó ń ja boxing gbà yẹn kí ni orúkọ ẹ̀jẹ̀ máa rán létí nínú FIP tí yẹn tákùlì ẹ̀ ipe okòwò jẹ owó sport jẹ. Bashali God bless you. Bashali wọ́ Bọ́lájí Abdullahi now spokesman to ADC. Tí ló tún wà ń bẹ̀ Rauf Arẹ́gbẹ́ kí ló ṣe ìgbà tó jẹ́ interior minister? What did he do as interior minister? Today is now the spokesman for, is the commander of ADC. Public holiday, Shelley compare Rauf Arẹ́gbẹ́ṣọlá, wà tó jẹ́ interior minister, sí nǹkan tí BTO, Bòmítúndé Òjó ń ṣe léde, tó ń ṣe passport immigration, passport kìnìkan, airport innovation, prison reform, tó ń kọ́ new prison, tó ń ṣe rehabilitation. Ní Rauf. Túnjí Òjó kọ́ ló máa ṣe airport. Túnjí Òjó kọ́ ló máa ṣe airport. No, mi ò sọ airport. I said passport immigration. Passport. Baba, airport is not aviation. At what cost? At what cost ni? Any politician ẹ̀ bá sọ̀rọ̀. Any at what cost? Kò sí èèyàn kankan tó lówó láyé ní gọ́ọ̀mẹ̀ntì ìtọ́jú wa báyìí. It's called a PPP, Public-Private Partnership. PPP ló ń ṣe. Minister mélòó ló lówó ló gbówó dání lọ́wọ́ tí Buhari ti fi gbogbo owó àwọn ọmọ wa. I understand the question mi. Hello sir. Ẹ ń sọ̀rọ̀ pé Rauf Arẹ́gbẹ́ṣọlá pé ìfẹ́kọ̀ọ́ ìtúlẹ̀ kan sà kò sí ní project tó yẹ pé Túnjí Òjó ló bẹ̀rẹ̀ o gbogbo kan tí Túnjí Òjó ṣe yìí gbogbo tó wà nílẹ̀ ọ̀rẹ́ bí tẹ́lẹ̀. Ẹni sọ̀rọ̀ àwa wà bẹ̀ ẹ jọ kí ló dé tí Rauf ṣe bí ọba public holiday Iléyá wà Kristẹni gba Christmas holiday o ṣebí nǹkan tó announce yẹn reform ẹni mi reform kan tó ṣe. Hello sir. Ọ̀gá nǹkan tí Túnjí ò ń ṣe he did public-private partnership. PPP ló ń ṣe pẹ̀lú gbogbo àwọn yẹn.
ní ìsẹ̀yìn tẹ̀wá diaspora ṣe lè gba passport yín láti ilé. látàrí àìgbọ́sọ̀lá lọ́dún íńtánẹ́ẹ̀tì yẹn sanwó lórí íńtánẹ́ẹ̀tì yẹn látàrí àìgbọ́sọ̀lá ti bẹ̀rẹ̀ but corruption tó wà ní civil service wa ló fà á tí kò ṣe kò síbi tí Peter Obi ń lọ nìmi ń sọ ADC ò lè lọ anywhere o Sakama jẹ ní o wọn bá fẹ́ gbọ́ owó ni o. hello sir ẹjọ Mr. Abe mo fẹ́ bí ìbéèrè kan Mr. Abe. sá. ẹjọ sá ẹ jẹ́ kí n bí Mr. Abe ní ìbéèrè kan hello sir. mo ti gbọ́ táwọn Yorùbá kan sọ pé ó tẹ́ àwọn lọ́rùn kí Yorùbá wà ní presidency kí security káwọn no wọ́n sọ pé kí wọ́n pa àwọn kó dẹ̀ jẹ́ pé Tinubu ni president ó tẹ́ àwọn lọ́rùn ju kí àwọn wà secure under Peter Obi or any other ọmọ Igbo lọ. now ìbéèrè mi ni sí yín ṣé ẹni tó máa ṣe ìlú dáadáa lẹ fẹ́ ni àbí ẹni tí ò ní ṣe dáadáa ṣùgbọ́n kó ṣàjọ ọmọ Yorùbá. very good question. bàbá kí ni Peter Obi fẹ́ ṣe Peter Obi lè ṣe náà. kò ń sọ̀rọ̀ ọjà tó máa ń debate kò ń sọ̀rọ̀ ọjà. ẹjọ wọn gbé jà wọn sí jẹ́ kí èmi náà dá wọn lóhùn lọ́rọ̀ wọn gbé wá nílé nírọ̀ lọ gbé wá. so nǹkan tẹ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín ni pé níbo la ti ń bọ̀ níbo la ń lọ where were we coming from láyé Buhari èèyàn mélòó ló do you know how many villages how many local government in Katsina they have 13 local government 10 out of 13 local government was controlled by bandits or militia. The same thing under Tinubu. Ẹni sùúrù kò the same kò the same ẹ jẹ́ ká máa ṣàlàyé fún yín kò the same. Okay. Under President Bola Ahmed Tinubu we've had iconic ties security ties at the sign MOU well the United States government. United States government pay $417 million. When Trump intervened, that's different. That started happening when Trump said ẹni sùúrù ẹ jẹ́ kí n máa ṣàlàyé fún yín ẹ jẹ́ ká ṣe gbàgbé ti Trump ṣèbí ti Trump lẹ́yìn rí ẹ jẹ́ ká sọ ìtawà rí tó dé wà in public táwọn public kò ṣàkíyèsí ẹni sùúrù Nigeria under Tinubu ra Tucano jet láti Italy àti Sweden ẹ Google ẹ Italians gbogbo jet tó fi ẹni sùúrù we sign military partnership with European Union. Mr. Majesty ṣe bẹ́ẹ̀ ni lẹ bèrè question. ẹ dúró ṣẹ́rí tó bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú fact. Tucano jet kò kí n ṣe nǹkan tẹ̀lé ra ní kò kí n ṣe nǹkan tẹ̀lé ra wọ́n yẹ kí Tinubu tó dé ni wọ́n ti ra Tucano jet nígbà tí Trump wà ní presidency ní first term. Very good mo like nǹkan tí Majesty. torí pé fẹ́ support Tinubu nǹkan tí o bá ṣe ẹ má ẹ jẹ́ kí n láyé yín ìgbà tí Buhari wà ń bẹ̀ tó sọ wo Tucano jet America refused to release our Tucano jet worth more than $400 million. That's all fún. Why? Because wọ́n ní pé under Buhari jet yẹn ó lè dọwọ́ terrorists. They did not trust the government then. And Tucano jet tell me to answer Italy any sùúrù it is correct. Wọ́n ṣe supply àti sanwó yẹn ti pẹ́. Let me tell you the correct. Hello sir. ẹ jẹ́ kí n correct ẹ̀ fún yín. Ẹ jẹ́ kí n land. Okay. Then I'm correct. Now that is the American side. The European side, ara jet, ẹ lọ Google ẹ, àbí kẹ́ bèrè lọ́wọ́ ChatGPT àbí Grok. We got military hardware from Italy. We got from China. We got from Russia. So the man said even to America are correct, which is even still correct, that we paid money, but America refused to supply us because they were scared that we might use the Tucano jets to bomb innocent people. But under President Bola Ahmed Tinubu, they have released our military hardware. They are still releasing more military hardware. And just last week, General Musa signed a framework for security between America, the United States of America, and the Federal Republic of Nigeria in an iconic MOU, which has never been done since Obasanjo's time. He has done a lot. In fact, in Saudi Arabia, UAE, United Arab Emirates, we signed $5 billion trade deal plus security deal with UAE. It is called SEPA, which is Comprehensive Economic Participation Agreement between Nigeria and the United Arab Emirates. Just this week, actually, the Monday, UAE, God bless you. This week also, we signed security pact, which is called JETCO, the Joint
Joint Economy, Trade and something military, JETCO, Joint Economy Trade Guinea Comprehensive Organization, JETCO, JETCO, with Turkey. God bless you. With Turkey also. So ẹ wá ní pé Bọ́lá Ahmed Tinubu ò ṣe é ṣe kò ṣe dáadáa kò ṣe dáadáa kí ló ti fẹ́ ṣe? Ó ń gbé wọ́pọ̀ wọlé, ó ń ṣe cabinet reshuffle, ó lé àwọn service chief nígbà tó ṣe kú ọ̀nà òkú, ó gbẹ́ lómi sí bẹ́ẹ̀. He has unallied 11 Kachalas. Kachala in Hausa means chiefs, bandit chiefs. Nǹkan tí Buhari ń wà sympathetic sí President Bola Ahmed Tinubu ó clear wọn. Now, is security good in Nigeria? No. But has security improved? Yes. Is fixing security issues in Nigeria a work in progress? Yes. America got over 40,000 people were unalived in America due to gun crime. So Kusilu, London got due to knife crime. And we statistics. So there's no country such as a perfect country in this world. But if you tell me is President Bola Ahmed Tinubu fixing the insecurity? Yes. He inaugurated forest guards. Thousands of people were recruited. Be our family, as a family, we call guard the forest wọn ní abúlé àbí village tó bá wà, oko tó bá wà, forest guards. Ẹ ti gbàgbé ni. Àwọn tó piracy not to increase, what to reduce, but àwọn èèyàn jẹ́ pé tó ń ṣe piracy. No, because President Bola Ahmed Tinubu also inaugurated what we call the Marine Coast Guard. Bí ó kọ́ dàbí àwọn US Coast Guard. The Marine Coast Guard tó ń yàn láti MAN, Maritime Academic pipeline. Maritime Academic and Maritime Academic of Nigeria. Látàrí Jonathan. So this guy has done a lot. This guy has done a lot of things. Okay, also for NPS, National Park Services, turning paramilitary called the Park Rangers. Hello, Mr. Majesty. Teba fed the compendiums of President Bola Ahmed Tinubu's 2-year achievement in all sectors. DM me, man, send any email. I better WhatsApp me. I'll send you the document. But Mr. Abi, thank you very much. Mr. Abi. But most of these things, I need to negotiate. Sir. Yeah, to me, let's be sincere with ourselves. Let me be honest tonight. It took more junior that be audio ni. Gbogbo jet tó ra audio náà ni. No, I'm not talking about jet. No, hold on. Okay, jet also security. Àwọn èèyàn kàn máa sọ. Baba audio ni. Baba no, ogbo ọ̀nà yẹn. No, kò sí security. Baba ebe mo da le plan so wá sọ fún pé back to the cause. Mo jẹ́ ká yọ police kó ládùúgbò ẹ̀ ká wo bí security máa rí ládùúgbò ẹ̀. Kọ́kọ́ lọ sí strike ọjọ́. No, ó tẹ̀lé ọ́nì security one ó yá ṣe audio lọ́nà tó ṣe yẹn. Security one. Ẹ jẹ́ kí sọ̀rọ̀ náà. No, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ kò mọ́pọ̀lọ́ wá ni. Ó ní pé kò sí security. Ṣé kí police lọ sí strike ọjọ́ kan? Kò ṣe NMS ló kò sí. Ṣé nǹkan tẹ́yìn sọ yẹn? Ṣé kí police lọ sí strike ọjọ́ kan? Mo sọ fún pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó Tinubu government yà tó announce. Ẹ jẹ́ ṣe sùúrù ẹ jẹ́ ká tẹ gbọ́rọ̀ ẹnu ẹ̀ náà. Ẹ jẹ́ kó ka audio yẹn fún wa. Ẹ jẹ́ kó ka audio yẹn fún wa. Baba, èmi support Tinubu supporter to the call ni mí now. Ẹni sùúrù. Ẹ ka audio yẹn fún wa. Ogbo tó sọ pé agreement with bilateral agreement yẹn fine àti kàkọ́ tó wà ń bẹ àwọn ìgbà tó wà ń bẹ tí execute a lè sọ ló mọ̀ ló yẹ. But àwọn apart from the forest guide yẹn sìn àwọn kòkè Tinubu ló bẹ̀rẹ̀. Ogbo wọn tó ń ṣọ́ pipeline yẹn ìjọba Tinubu kọ́ ló bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ látàrí Jonathan o. God bless you. Mr. Tell us the audio. Don't tell us another thing. Tell us about the audio. Anything. Ó pọ̀lú kan tó fi ń praise Tinubu government nísìnyí pé àwọn ló sọ̀pẹ̀ no. Ó pọ̀lú kan tó fi stop war military activities yẹn. Náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Oro Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ kọ̀ọ̀kan máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.